a sua sagração dentro desse oie. Kini Iyalorisà Iyatosin Awogbamipe. Ní tọ́ba ni mo ṣe, tọ́ba ni mo ṣe, ìwé oyè afẹ́ lórí ẹ̀ o, tọ́ba ni mo ṣe, ìwé oyè afẹ́ lórí, agbára tó ní ìwé afẹ́ lórí ẹ̀. Wọ́n lọ bá ń ba lórí ohun gbogbo ni, ọba ni lánàá, ọba ni lónìí, ọba tún ni lọ́la. Gbogbo tọ́ba bá sọ báyìí jáde ní o, ọ̀rọ̀ tọ́ba bá sọ kò sẹ́ tó lè yí padà báyìí lónìí. Wọ́n ní ẹ̀rọ bá ń ba ni àkìpọ̀bà orúkọ lápọ̀bà aládé tó tó ìforíbalẹ̀ báyìí lónìí. Lágbára Elédùmarè ó yẹ kẹ́ẹ̀dì tó jẹ́ ìyá mọ́ lórí báyìí lónìí. Kò ní ṣe láṣẹ tì. Owó ò ní wọ́n tà ló ń tà pọ̀ mẹ́ran kó tó tà lọ́jà bàbá wọn ṣe. Torí pé àbámọ́dá nínú ewé àbámọ́dá kì í dá ṣe kó má ṣe o. Èyí tó bá dá lónìí á ṣe pẹ̀lú ẹ̀ báyìí. Á ṣe pẹ̀lú ẹ̀mí gígùn. Á ṣe pẹ̀lú ajé. Á ṣe pẹ̀lú ọlá fún ẹ báyìí. O ò ní ná kan tán kó tó rí mi o. Wọ́n ní ànílọ báyìí àníbọ̀ báyìí lọ́wọ́ yẹn nu kò ní bá wọn yín báyìí. Wọ́n ní òde tábà bá lọ àlọ́bọ̀ ni òde tọ́ba bá lọ àlọ́bọ̀ ni ọba tó bá lò ló máa ń lọ lálọ́dẹ lágbára Elédùmarè báyìí wàá máa lọ rí wàá máa bọ̀ rí báyìí lónìí tó bá ń lọ níbẹ̀ òun tó sọ̀nà bíi oye tó máa ń pọ́n láṣọ oye tó ń ṣe kò ní fún wa. Pessoal, como é que fala? Assim que você usa roupa branca, entendeu? Branco, ninguém rejeita, nem o orixá rejeita. Você nunca vai ser rejeitado na sua vida. Axé, isso aí que eu quero falar. Vamos aprender com não, vai, vai. O milho vai, o biela vai, o gogo, o agogo tó, o vai. Omi báyìí ò ní balẹ̀ báyìí kó má nípa o. Kó bẹ́ẹ̀ nípa owó, kó bẹ́ẹ̀ nípa ní, kó bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ báyìí lónìí báyìí. Tó ní láyé bá kan bẹ̀rẹ̀ gbàtẹ̀ náà kúrò ẹ máa ń gbà bọ̀ báyìí lónìí báyìí. Obì ọ̀là báyìí lónìí báyìí. Ó jẹ́ fún ọ̀rọ̀ báyìí lónìí báyìí. Ọkànràn. Tó ń bá kọfẹ́ balẹ̀. Kó fọkàn balẹ̀ báyìí lónìí báyìí. Kó fọkàn balẹ̀ báyìí. Owó. Ela acha, sabe? Ela acha, cara. Ela acha, olha o que eu tô ali, fọkàn balẹ̀. Abo méjì. Tó ń bá ní ṣe kò kí ní bẹ́ẹ̀ dùn. Fọkànbalẹ̀ lórí owó.
ẹnu díyẹn ẹrù kí ká sáà pé ló bá fọ́tá díyẹn ló náà sáà bí rẹ̀. Díyẹn ẹrù celebramos nìkan ó tún fix. Àmọ́ wàá gbó àtọ́gbà ló ń ba inú àdúgbà lónìí. Ẹ̀mí dájú báyìí lónìí báyìí èrè ọ̀la inú àdùn àwọn adé nọ́mbà ẹ̀ òní ṣe láṣẹ. ẹ̀rọ báyìí la bá ń gbà tá a dídá ayé báyìí lónìí báyìí ẹ̀rọ wọn báyìí. Orógbó wọn ni wọ́n pákó láwẹ́ wọ́n ní wọ́n jẹ́ kó ti báyìí lónìí báyìí. Gbogbo ẹ̀rú báyìí ló fi ṣàṣẹ báyìí tó wá fi ṣe báyìí lónìí báyìí. Òní náà kọ̀ọ̀kan tó fi lórí mi báyìí. Gbogbo tó báyìí ló fi lórí báyìí kó lè báyìí lónìí báyìí. Bẹ́ẹ̀ ni ilé o. Ìnáwó wa dùn báyìí.
Thank you.